ìwòye onígbòho tó láti gbọ́ wa lórí ètò wa ètò Ṣe Wà Pa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá àtàrà tòótọ́. Gẹ́gẹ́ tí wọ́n bá ṣe máa ṣe lórí ètò yìí, a máa ń kí n fún ìṣe ayẹyẹ bíi ọjọ́bí, ìsọmọlórúkọ, ìgbéyàwó, a sì máa bá yín polówó ọjà. Torí Yorùbá bọ̀ pé ọjà tí a bá polówó nígbà máa padà polówó pa fẹ́ ta iléeṣẹ́ náà ni. Orúkọ tèmi ni Afọláṣayọ̀ Ògúnmọ́rẹ̀dé bàbá tó bí lọ́mọ ẹ̀jẹ̀ abọ́ sẹ́nu iṣẹ́. Ní on the 7th July, Mrs. Abọ́sẹ̀dé Òjó ń kí ọkọ Mr. Adésọjí Rufus Òjó wípé wọ́n kú ọjọ́ bí o, long life and prosperity sir, ìgbà ọdún ìṣẹ́jú kan ojú á máa rọ́jú. On the 7th of July bákan náà, àwọn ọmọ Alájà Èsòkè Ògúnmọ́rẹ̀dé ń kí ọ pé wọ́n kú ọjọ́ bí o, long life and prosperity ma, ìgbà ọdún ìṣẹ́jú kan ni ojú á máa rọ́jú. On the 7th of July bákan náà, à ń kí Mr. Olúbùnmi Tọ́mọgún AKO tí gbogbo rẹ̀ mọ̀ sí Kìnìún Àkókò, senior presenter, à ń kí ọ láti orí tẹlifíṣàn ọmọ Yorùbá àtàrà tòótọ́ pé wọ́n kú ọjọ́ bí o, long life and prosperity, ìgbà ọdún ìṣẹ́jú kan ni. On the 8th July, à ń kí Mr. Olúṣọlá Dominic láti orí tẹlifíṣàn ọmọ Yorùbá àtàrà tòótọ́ pé wọ́n kú ọjọ́ bí long life and prosperity, ìgbà ọdún ìṣẹ́jú kan ni ojú á máa rọ́jú. On the 22nd of July, Jọmilójú Fọláṣayọ̀ Israel Justina Ògúnmọ́rẹ̀dé ó ní ká máa bá wọn kí Mrs. Abọ́sẹ̀dé Peter wípé wọ́n kú ọjọ́ bí o, long life and prosperity, ìgbà ọdún ìṣẹ́jú kan ni ojú á máa rọ́jú. Ọjọ́ ilé ìlú kò jẹ́ àṣemọ́. Iléeṣẹ́ tẹlifíṣàn ọmọ Yorùbá àtàrà tòótọ́ ń kí ọba Ọlárẹ̀wájú Ọláoyè Adéyẹmí títí ọwọ́ àdìmúlà Òkè Ọ̀rọ̀ Àkókò Òlùsè wípé wọ́n kò ríire ìgbà ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ títí Òkè Ọ̀rọ̀ lọ́wọ́ gómìnà Lucky Orímisàn Ayédàtiwa wípé ìrùkẹ̀rẹ̀ máa pẹ́rẹ́ kó máa di kí n mọ́ ọ lọ́wọ́ pé wọ́n ṣe gún orí oyè hàn nímọ̀ síbi ẹ̀yà lè ní àní mọ jù báyìí lọ tọ̀sẹ̀ yìí. Orúkọ tèmi ò yí padà, Afọláṣayọ̀ Ògúnmọ́rẹ̀dé lórúkọ mi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe lórí ètò yìí, a máa fún oríṣi ayẹyẹ bíi ọjọ́bí, ìsọmọlórúkọ, ayẹyẹ ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táàsì fẹ́ polówó ọjà yín, ẹ gbé wá sórí ètò yìí, a máa bá yín polówó ẹ̀. Orúkọ mi ò yí padà, Afọláṣayọ̀ Ògúnmọ́rẹ̀dé lórúkọ mi. Ó dìgbà kan náà. Akúrẹ́rẹ́ wòye o, ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé. A tún ti mú dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí tẹlifíṣàn yín ọmọ Yorùbá Àtàtà. Kí la mú tọ̀ yín wá lónìí? Ìròyìn eré ìdárayá pẹ̀lú Ọmọkúnlé Oyènà láti orí tẹlifíṣàn yín orí móhùnmáwòrán yín ọmọ Yorùbá Àtàtà òun la tó gbé dé. Ẹ máa bá wa ká lọ, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ní abala àkọ́kọ́, a ó kọ́ látẹsẹ̀ kúkú ìyẹn lórílẹ̀-èdè bàbá wa láti mọ̀ pé ilé làá ṣe ká tó ṣe kíni ká tó sòkè ta. A tún ti gbé dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí tòní. Màá mú láti inú eré ìdárayá eré sísá pẹ̀lú ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Tóbilọ́ba Amúsàn, ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí wọ́n ń báyìí. Ó gba àmì ẹ̀yẹ lákọ̀tún. Àmì ẹ̀yẹ wo ló tún gbà tó tún fi kólé tí ń bẹ́lẹ̀ fún orílẹ̀-èdè bàbá rẹ̀ nígbà tó gba àmì ẹ̀yẹ bàbà nínú ìdíje Commonwealth tó ń lọ lọ́wọ́. Ọ̀dọ́mọbìnrin eléré ìdárayá orí ọ̀dàn Nàìjíríà yẹn tá a mọ̀ sí sprint hurdle Tóbilọ́ba Amúsàn gba àmì ẹ̀yẹ bàbà fún orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó sáré ọlọ́gọ́rùn-ún mítà nínú ìdíje Commonwealth ní Glasgow eléyìí tó ṣe kíni tó ń lọ lọ́wọ́. Tá a bá dé gbàgbé náà, ọmọbìnrin náà ṣe dáadáa nínú ìdíje eléyìí tó lọ ní ọdún 2018 tó gba àmì ẹ̀yẹ góòdì. Bákan náà lọ́dún 2022 ó tún gba góòdì bákan náà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tó tẹ̀ yìí látàrí ìfarapa tó ní òun tó ṣe kíni ló gba àmì ẹ̀yẹ bàbá wá fún ọyẹ káàkiri kádẹ̀yìn ọmọ akíndẹ̀ ni. Bákan náà máa tẹ̀síwájú bọ́ sí abala bòmí tó kàn. Abala bò máa tó bọ́ sí òun náà ní abala àwọn ti Flying Eagle táwọn ká tẹ̀síwájú ká tó bọ́ sí abala tó kàn. Òun náà ní ìdíje tàwọn aláfẹsẹ̀gbá àwọn sí under 20 ìyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn wo under 20 àwọn Flying Eagles ni mò ń perí, àwọn ni mò ń sọ nípa wọn. Wọ́n ṣe bí ọmọ akin, wọ́n dẹ̀ fakọyọ nígbà tí wọ́n kojú akẹgbẹ́ wọn ìyẹn láti orílẹ̀-èdè Togo. Àwọn ọmọ yìí ṣe kí ni wọ́n fakọyọ àmì ayò méjì mẹ́ta òun ni wọ́n fi wojú alákatakò wọn ìyẹn tá a mọ̀ sí orílẹ̀-èdè Togo tí wọ́n fi àjẹ wọn. Wọ́n jẹ́wọ́ pé àníṣe Giant of Africa òun làwa ṣe a ò dẹ̀ ní ṣe kí ni a ò ṣẹgbẹ́ abẹ́ni kọ̀ọ̀kan wọn nígbà tí wọ́n fakọyọ. Ìdíje yẹn lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Côte d'Ivoire. Táwa dé gbàgbé ní ìgbésẹ̀ àkọ́kọ́ wọn tí wọ́n gbá ìyẹn ní inú ìdíje náà àmì òdòdó òní wọ́n gbá pẹ̀lú akẹgbẹ́ wọn tí wọ́n jọ ṣe kíni tí wọ́n jọ fi kagbága ọ̀hún. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ká dẹ̀ tó máa bá wọn bá lọ. Àwọn ọmọ yìí ṣe kíni wọ́n wú orílẹ̀-èdè Nàìjíríà lórí wọ́n dẹ̀ ń fakọyọ pẹ̀lú. Abala tó pẹ̀ tí màá tún bọ́ sí òun náà ní abala ti alága ìyẹn ti FCC ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Wúlàyà àti Omídì náà ń gba àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Super Falcons tó ń gbà wọ́n níyànjú pé kẹ́sẹ̀ kíni kan tẹra mọ́ iṣẹ́ láti ṣe kíni láti gba ìdíje ẹlẹ́ẹ̀kọkànlá wọn tó jẹ́ ti WAFCON ní ìdíje ilẹ̀ adúláwọ̀ eléyìí tó ń lọ lọ́wọ́. Tá a bá gbàgbé pé àwọn ọmọbìnrin ṣe kíni wọ́n ti gbà ní ìgbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Wọ́n ti gbà fún orílẹ̀-èdè Nàìjíríà yẹn fún ilẹ̀ bá wọn. Kò sí obìnrin náà kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ láàkiri àgbáyé ayé gan pàápàá. A ò lè tọ́ka sí pé ìdíje kan bẹ tó jẹ́ ẹlẹ́kùnjẹkùn tá a gbá bọ́ọ̀lù wọn lóbìnrin tó ti ṣe kíni tó ti gbà ní ìgbà mẹ́wàá ntẹ̀lé bí kò ṣe àwọn ọmọ yìí ó yẹ ká gbé gbòòsà fún wọn. Wọ́n tó bẹ́ẹ̀. Ìdíje yẹn náà lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Morocco
tá a bá gbàgbé eléyìí tó kọjá àwọn náà ṣe kíni àwọn náà gbà alága yìí ṣe kíni ó ń rọ̀ wọ́n lọ́wọ́ ìyẹn Wúláyàtú Médínà pé kí wọ́n ṣe kíni kí wọ́n túbọ̀ fi eegun kún eegun láti ṣe kíni láti gbìyànjú láti gba ìdíje náà wálé tá a bá gbàgbé aláàkọ́ tí wọ́n gbà ìgbésẹ̀ àkọ́kọ́ wọn àmì ayò 3-2 ó ní orílẹ̀-èdè Malawi ló fi gbowó rẹ̀ ṣojú wọn. ẹ jẹ́ ká tún máa bá a lọ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nìyẹn ọmọ olódó rẹ nígbà tó ṣe kíni ó bu ọwọ́ lu bílíọ̀nù ó tó 200 náírà fún àwọn èlò eré ìdárayá ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà láti mú ìtẹ̀síwájú bá eré ìdárayá ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. àjọ NSC sọ pé èyí ní àtìlẹ́yìn tí àwọn kò sí kíni táwọn kò tí ì láti jẹ́ tó jẹ́ kí ìdíje àbí eré ìdárayá lórílẹ̀-èdè yìí kó máa rí bákan ṣùgbọ́n látàrí tí owó tí bàbá buwọ́lù yìí ó máa jẹ́ kí ìmúdàgbàsókè kó bá eré ìdárayá ìyẹn ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. àwọn olólùfẹ́ wa a ò ní rí jù báyìí lọ ní ìròyìn ráńpẹ́ nítorí ìdárayá tá a mọ́tò yín wá ní orí tẹlifíṣàn yín ọmọ Yorùbá Àtàtà tí a mọ́tò yín wá lónìí a ò ní rí jù báyìí lọ ní ṣókí olólùfẹ́ wa ẹ tún bọ̀ wá ní láìkì kẹ́ ṣíà kẹ́ fọ́lù ẹ mọ̀ wájú ọ̀nà méjì ẹ mọ̀ wájú ọ̀nà mẹ́ta ẹ sákàn á tẹ ọmọ Yorùbá Àtàtà ìbájẹ́ lórí Facebook tàbí ní TikTok tàbí ní YouTube anywhere tẹ bá ti rí kẹ́ gbé sí lórí platform pátá lórí gbogbo ètò pátá tẹ bá kẹ́ tẹ̀ sí ẹ kàn tẹ ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn tòótọ́ yóò ti kìnnì yóò gbé yín débẹ̀ lọ́wọ́ kan ẹ ò ní rí jù báyìí lọ ó tó dìgbà kan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ ká pàdé.